àrùn ebi hunger virus ló gbayé ìjọba wa ẹ tètè wá detí kọ mí ogun ebi ń máráyé ohun gbogbo ló le koko olè tí ń pọ̀ láàrin ìlú ebi ń pa mẹ̀kúnnù ìjọba wa Buhari ẹni lẹ́tà kan pàtàkì látọ̀dọ̀ mi agbẹnusọ ni mo jẹ́ mo fẹ́ ṣiṣẹ́ agbẹnusọ kí ni ìlànà tó wà nílẹ̀ fọjọ́ 14 tẹ́ fi tàwọn èèyàn mọ́yẹ̀wù I'm a citizen of Nigeria ojúlówó ọmọ orílẹ̀-èdè yìí lèmi wọn ò fẹsẹ̀ rìn wá látòkèrè ẹ wá ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀lò ìjọba orílẹ̀-èdè yìí ọjọ́ wo lógun kòró fẹ́ parí NCDC ẹ wá fún mi lálàyé òdodo báwọn kan ṣe ń gbádùn lọ́pọ̀lọpọ̀ èèyàn tó ń kó sínú ẹ̀ kí lẹ́tò tẹ́ ti gbé kalẹ̀ tí ó fi kúrò nílẹ̀ pátá ìjọba orílẹ̀-èdè yìí ẹ fún mi ní làbárì ẹ mọ́kọ tí ikún sí wa ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ yìí gbàlàyé ní kíkún àbí ṣé báwọn èèyàn kan ṣe ń gbádùn táwọn kan kú ní ó máa tẹ̀síwájú bẹ́ẹ̀ àwa fẹ́ mọ̀ níbi ẹ bá sì pàdé ọ̀rọ̀ yìí dé ẹ wá ṣàlàyé ẹ̀ fún wa ní ìlú one tó ti tàn káàkiri àgbáyé gan ti ń bọ́ nínú ẹ̀ báyìí ọ̀rọ̀ orílẹ̀-èdè yóò yé wa mọ́ ló jẹ́ kí n béèrè díẹ̀ lọ́wọ́ ìjọba adarí nìyín níbo lẹ tún kó wa lọ báwo lẹ ṣe ní yóò rí ọ̀daràn ò sí ní mọ́pọ̀ lórílẹ̀-èdè afàgò kẹ́yìn àparò ohun ojú ń wá lójú ẹ̀ rí ẹ̀yin lẹ́fọ̀ kòkò sínú àgò tebitebi ẹ wá ń pariwo ọjọ́ 14 àkọ́kọ́ ebi pa kí n la sára mẹ̀kúnnù ẹ̀yin lẹ́ni ká jòkó sílé bí ọmọ orílẹ̀-èdè tó bọ̀wọ̀ fófin àṣẹ bẹ́ẹ̀ ṣe sọ ohun tó yẹ kẹ́ ẹ ṣe bí olórí wa nílẹ̀ yìí lókù tẹ́ ò ṣe òbítíbitì owó lẹ kójọ látara kòrónà yìí níbo lẹ ná wọn díẹ̀ wá ṣàlàyé ọ̀rọ̀ ṣé kìí ṣe pé inú àpò tó ń jò lówó ọ̀hún dé sí kó mọ̀ jẹ́ pé ẹ ti fìgárá sọ báǹkì ibo lówó ti lọ àwọn ibì kan lókè ọya lẹ ti fún wọn lówó ọ̀hún ṣe bí gbogbo òlú ló yàn yín sípò àwọn olè tó ń jalè nípínlẹ̀ Ògùn lọ́jọ́ sí bá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí ìlú tó le náà ni ẹni ń ṣiṣẹ́ fọgàtẹ́ ẹni ó gbélé tebitebi èèyàn tí ń gọ̀kadà tẹ́ ẹni ó jòkó sílé bébí bá dé sí kò ní fàbọn yọ mo fẹ̀sùn kàn yín ẹ̀yin ìjọba Nàìjíríà kí lẹ́tò tẹ́ ti gbé kalẹ̀ fọjọ́ 14 lẹ́ẹ̀kejì yìí bí ò bá sí lànà tó tọ́ ẹ kàn fẹ́ kó lè ó pọ̀ sí ni ẹ rántí pé gbogbo aṣíwájú ní ń bọ̀ wá rojọ́ níwájú ọba olúwa tó yàn wọ́n sípò èèyàn tí ò bá fúra lásìkò yìí ó tún lè fi pọ̀ lùkì kó tó bọ́ sọ́wọ́ àwọn alágbárí o lórí Facebook lórí Instagram àtọ̀pọ̀lọpọ̀ ọ̀kànnì ayélujára lórílẹ̀‐èdè yìí ní gbájú ẹ̀ tí ń gbààyàn bí wọ́n bá ní ẹ̀fà ká nọ́mbà sílẹ̀ olè ní ẹ jẹ́ bẹ́ẹ̀ bá pẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tí wọ́n fi sójú òpó wọn wọ́n fẹ́ gbà yín ni omi tó ń bẹ lágbàdá ni wọ́n fẹ́ gbọ́n wọn ò ní pè kíkan síbẹ̀ ìjọba orílẹ̀-èdè yìí ara tójú wá ń kàn lèyí o ẹ tètè wá nǹkan ṣe àwọn èèyàn ìlú tí ń bínú wọ́n fìjọba yín wé ti Jonathan wọ́n ní Jonathan ò febi pa wọn tó wọ̀nyí wọ́n ní bẹ́ẹ̀ sì gbàjọba lọ́wọ́ rẹ̀ tán ló dìyọnu ohun tọ́mọ orílẹ̀-èdè yìí bá ń wí ló ń dùn wọ́n ẹ ṣàtúnṣe ní kò pẹ́ kò jìn àìbá àmọ̀ tí wọ́n bá wá béèrè pé ta ló kọrin ewì sétí ẹ̀yìn ìdùnnú Ọlánrewájú Adépọ̀jù lèmi ń jẹ́ ẹ kàn sí mi lórí Facebook tàbí Instagram